Akójúmọ́ mọ́. Ojúmọ́ ire mọ́ wa lẹ́nu, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Ojúmọ́ tó mọ́ lẹ́nu, ojúmọ́ ayọ̀ ni. Ojúmọ́ èyí tó mọ́ wa lẹ́nu, ojúmọ́ ire, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìṣerere. Òun ni kó máa jẹ́ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lówùúrọ̀ yìí. Èní ni ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta o. A dẹ̀ kí gbogbo kìrìsìtẹ́nì jákèjádò àgbáláyé pé wọ́n kú ìmúra ọdún kérésìmesì. Ọdún náà á yàbò fún gbogbo wa, á tù wá lára agbára àṣẹ àwọn tó nílẹ̀. A nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́, a nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́ lílé ayé. Ọdún náà ara ire náà là á fi ṣe o. A ní kú fọ́tayọ̀. A kí gbogbo wa bí a ti ń wọlé. A bẹ̀ wá, a rọ̀ wá, ẹ bá wa gbọ́wọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Ẹ darapọ̀ mọ́ wa lé òwúrọ̀ ẹ̀. Kẹ̀jẹ́ ká fi ọ̀rọ̀ ká tún fi jomi toro ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé olóyè Adéyẹmọ Ìgbòho ṣà kò gúdúgúdú bàbá ò fìgbà kan túra ńlẹ̀. Bàbá jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ Yorùbá gan lọ́kàn, tó pé ìfẹ́ Yorùbá ó máa ń mọmú lọ́kàn àyà Ìgbòho ṣà. Ṣùgbọ́n níbi tí Nàìjíríà gọọmẹ̀ntì bá dé báyìí, ó dàbẹ́ ni pé Nàìjíríà gọọmẹ̀ntì àti Fulani wọ́n ti ń tẹ ọká lírù mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni tí èèyàn bá dẹ̀ ti tẹ ọká lírù mọ́lẹ̀, ó kan dandan kí onítàn rí jà ọká. Lẹ́yìn ìgbà tí wọ́n pa ènìyàn méjì ní Igboho ni a rí tí bàbá fohùn léde, tí bàbá faraya. Ẹ bá mi gbọ́ lé share button. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Ẹ bá mi gbọ́ lé share button ẹ jọ̀ọ́. Ẹ já pé àwọn èèyàn wọlé sórí ètò lówùúrọ̀ yìí. Nítorí pé a sọ fún yín pé ìkànnì tí ẹ wá yẹn is the last man standing, tí àwa tí a ní jẹ́ kó sún wa, tí a ní jẹ́ kó ṣe kíni kó rẹ̀ wá, kò dẹ̀ ní rẹ̀ wá lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àmì àṣẹ Ìdùmarè. A kí gbogbo wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Àparíkà ọdún á yàbò fún gbogbo wa o. Ọdún náà kò ní jẹ́ ọdún ìnira o. Ọwọ́ ìrọ̀rùn ló máa bá dé lágbára àṣẹ wọn tó nílẹ̀.
gbọmọgbọmọ àwọn Fúlàní ó ti ń pọ̀ jù nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, gbọmọgbọmọ àwọn Fúlàní ó ti ń pọ̀ jù nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Látàrí wípé wọ́n ní bàbá ń gbẹ́jọ́. Bí wọ́n ṣe ní bàbá ń gbẹ́jọ́ ní nínú ìlú tí wọ́n ti ń jíríyà, bẹ́ẹ̀ náà ní bàbá lè gbẹ́jọ́ náwọn ìlú kan lágbàáyé. Ṣùgbọ́n Yorùbá ní wọ́n á ní tó bá tó àsìkò àti ṣe gáà, wọ́n á ní fùrọ̀ á ṣe kíni, wọ́n ní fùrọ̀ á là. Akójúmọ́ lẹ́ẹ̀kan sí, a kí gbogbo èèyàn olólùfẹ́ wa bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tọ́ sí yín o. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Ohun rere, ohun ayọ̀, ohun ìdùnnú òun la máa yà sí ọ̀dọ̀dọ̀ yín. Ẹ ní ṣubú dànù o. Ara rẹ̀ lẹ́ fi ṣọdún. Ẹ mú ọdún ayọ̀ gbogbo ẹ̀yin o. Olólùfẹ́ Koiki Media, tẹ́ jẹ́ Koiki Media fans jákèjádò gbogbo àgbáláyé, àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ajìjàǹgbara lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáláyé. Mo gbàládùra pé ẹ ní ṣubú dànù, ẹ mọ́dún ayọ̀ lágbára àṣẹ wọn tó nílẹ̀. Lágbára àwọn ò nílẹ̀, àjọ máa ṣọdún ayọ̀ ni. Àtèmi àtẹ̀yìn, ẹ ní ṣubú dànù. Ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa share. Igboho to government. Protect our people or I will return to take action. Ẹ má bínú, sáfìsì yẹn bíbá ó ṣe bákan láàárọ̀. Protect our people or I will return to take action after Fulani kill 2 in Igboho. Yoruba Nation agitator Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, have issued warning to the government follow the killing of 2 residents in Igboho town, Oke Ogun area of Oyo State, allegedly by suspected Fulani. So ìbéèrè mi wá ní láàárọ̀ ni pé ǹjẹ́ ẹ rò bóyá àwọn ìjọba yẹn wọ́n ṣetán láti protect wa? Ká wá ní pé ká wò ó pé ó ṣeé ṣe bóyá kán bẹ̀rù wípé owó àbádámì bàbá má lè fẹ́ wọlé lóòótọ́, ó má lè fẹ́ gbórí wọlé. Kí jìnnìjìnnì wá náà máa bo ọkọ̀ ìjọba pé ẹ má jẹ́ ká gbé àwọn ìgbésẹ̀ kan, ẹ já gbé àwọn ìgbésẹ̀ kan. Ǹjẹ́ ó ṣeé ṣe? Lójú èmi àtẹ̀yìn kò ṣeé ṣe, ó dẹ̀ tún ṣeé ṣe. Ìdí ni wípé bí aláyé ṣe sọ̀rọ̀ ń sìn, wọ́n lè fẹ́ calm wa down díẹ̀. Ìgbà ilẹ̀ wa máa gbọ́ pé wọ́n deploy sójà sí àwọn Òkè Ògùn, Ìgbòho town, gbogbo ibẹ̀ yẹn wọ́n ti deploy sójà síbẹ̀.
láti lè lọ máa protect àwọn èèyàn, láti lè lọ fi ojú àwọn tí ó pa ènìyàn méjì, àwọn ará ìlú méjì, láti lè fojú wọn léde, ẹ wá rí i pé irú kan bẹ́ẹ̀ yẹn á wá máa ṣẹlẹ̀. ṣùgbọ́n dìmédìmé ọ̀rọ̀ ètò ààbò gọ́gọ́ ta nílò wọn ò ní ṣe o, gbogbo wa la mọ̀, wọn ò ní ṣe. ìjọba ìlú yìí ìjọba amúnisìn ṣáá ni. kí ló dẹ̀ fà á? Látàrí owó, ìfẹ́ owó. Ìlú tó bá ti wà tó fẹ́ràn owó ju odidi ẹ̀mí lọ, bí ó ṣe máa lọ lélẹ̀. lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fowó ṣọ́ọ̀kì àwọn ọmọ Yorùbá kan lẹ́nu, tí wọ́n gbowó fún wọn, tí wọ́n fún wọn nípò wọn ò tí ì mọ̀ kan tí owó tí wọ́n ń gbà, ó dàbẹ́ ni pé wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ ń gbà yẹn. ṣùgbọ́n sìn ó ti wá dójú ẹ̀ ń sìn. wọ́n dẹ̀ ti ṣe kí ni, wọ́n ti jẹ dòdò, wọn ò lè ṣe kí ni, wọn ò lè sòdodo mọ́, wọn ò lè sòdodo mọ́. Mr. Sunday Ọlágòkè, ẹ káàárọ̀ sà, ẹ káàbọ̀ sí orí ètò. wọ́n ti jẹ́ dòdò, kò sí ẹni wọn, kò sínú wọn tó fẹ́ ṣòdodo mọ́. ẹ wá wò ó sí o, wàhálà ti wá wọlé dé sí. ìbéèrè mi ni pé ǹjẹ́ ẹ má bínú sí wa, nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ṣe bákan bí à ń try láti resolve ẹ̀ náà bẹ́ẹ̀. now nínú owó tí àwọn ìjọba wa, àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ọmọ Yorùbá tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn Fúlàní, ìjẹ́ ó ṣeé ṣe kí wọ́n dá padà, kí wọ́n padà wá protect life and property nílẹ̀ Yorùbá? The answer is no, kò ṣeé ṣe mọ́. ṣe rí àwọn Fúlàní tí à ń wò yìí, wọ́n gbọ́n tinú tẹ̀yìn. bẹ́ẹ̀ ni, wọ́n gbọ́n tinú tẹ̀yìn ni Fúlàní fi gbọ́n. ẹ ṣe ká wò bàbá wa Fálànà, nígbà tí àwọn Fúlàní kan fẹ́ lò ó, tí wọ́n fẹ́ lo bàbá, which is Esasaki. nígbà tí Esasaki tẹ̀ ń wò yẹn tó fẹ́ lo bàbá, tí arákùnrin fẹ́ lo bàbá wa Fálànà, bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu àgbà adájọ́ kan, ló ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi. ó tàn bàbá Fálànà mọ́ra ni. I thought it was around 1960 something or 1970 ní issue yẹn ṣẹlẹ̀. wọ́n náà pe bàbá, ó wá gbé owó tàbùàtàbùà, ìyẹn Fálànà ni o, ó gbé owó yẹn, ó gbé fún Fálànà ńgbà yẹn, ó sáìn ẹ̀. Meanwhile, tí wọ́n bá ti lè gbowó fún wọn bẹ́ẹ̀ yẹn, kò sí nǹkan tí ìbáwò kí ọ̀wọ́n ìran yìí, ọ̀wọ́n ẹni burúkú kan máa ṣe fún wa, ọ̀wọ́n ò ní lè sọ̀rọ̀. nítorí pé ohun tí ò yẹ kí àwọn èèyàn wa kí wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ Fúlàní, wọ́n ti gbà á. Fúlàní á máa pè wá, á máa gbé owó fún àwa á máa gbà lọ́wọ́ wọn.
ẹ̀dẹ̀ ń pè wọ́n ní ẹranko, ẹ̀dẹ̀ ní pé wọn ò gbọ́n. Mo fi gbogbo ẹnu mo fi ń sọ fún yín ní òwúrọ̀ yìí pé Fúlàní gbọ́n tinú tẹ̀yìn, nítorí pé gbogbo tí wọ́n ń ṣe yìí more than 50 years ni wọ́n ti ń tan Yorùbá, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gbé owó fún àwọn Yorùbá kan, ni wọ́n ti ń ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìn lọ́tùn lósì wípé ibo ló máa gbà, tó ti máa kọ́ńkà wọn yìí, ibo ló máa gbà, báwo ló ṣe máa gbà, báwo ló ṣe máa kọ́ńkà wọn yìí, báwo ló ṣe máa mú wọn. Ẹ rí i pé gbogbo ọgbọ́n yẹn, ọgbọ́n àrékérekè dẹ̀ ní ọwọ́ ta ló wà, ọwọ́ Fúlàní ni. Tí màá máa sọ fún yín láàárọ̀ yìí pé Fúlàní gbọ́n ju gbogbo ìran tó wà ní ìlú Nàìjíríà yìí, Fúlàní gbọ́n jù wọ́n lọ. Ọmọ Fúlàní mélòó làwa ti lọ gbé owó fún wípé jọ̀ọ́ bá wa ṣe bí a ṣe lè mú ẹni, bá wa ṣe bí a ṣe lè mú ìkan lára yín, a fẹ́ mú ẹnìkan lára yín, báwo la ṣe lè mú gbà. Ṣùgbọ́n Fúlàní á pe àwa, á gbé owó fún ọmọ Yorùbá, tó bá ti gbówó fún tán, after ọdún bíi mélòó kan, á ṣẹ̀ wá pé a ní ó yá ẹni báyìí ni a fẹ́ pa, lọ bá wa pa ẹni báyìí, lọ bá wa pa ẹni báyìí, lára àwọn ọmọ tó tún jẹ́ ọmọ Yorùbá ni o. A ní kan lọ bá wọn pa. Ẹ wo bàbá wa kan, general ni wọ́n, general ìtàyà ni wọ́n, tí gbogbo wa náà mọ̀ náà ni ó dà pé general Gbọ́lárìnwá. Ẹ wo àtìgbà tí bàbá yìí ti tú àṣírí bí wọ́n ṣe pa Abíọ́lá, àtìgbà yẹn ni bàbá yìí ti wà ní Kirikiri, tí wọn ò dẹ̀ yọ̀ǹda ẹ̀ di àárọ̀ ẹ̀, wọn ò yọ̀ǹda ẹ̀ o. Ǹjẹ́ ẹja ti bí wò, President Bọ́lá Ahmed Tinubu tí a rí ń gbà kan sẹ́yìn tó ń pariwo Odùduwà nation, Odùduwà nation, tó ń pariwo ọmọ Oòduà, ọmọ Oòduà, ṣé wọ́n ti fi ẹlòmíì rọ́pò bàbá fún wa ní ká pè ní, tàbí ìfẹ́ owó tí mò ń sọ lákọ̀ọ́kọ́ yẹn náà ló sì ń ṣẹlẹ̀. Ṣé ìfẹ́ owó náà ló sì ń ṣẹlẹ̀ lẹ́rìn yẹn? Network yẹn in fact network yẹn bad. Engineer kí ni àmọ̀kan tẹ̀mí báyìí, ẹni alágbára o. Ẹ jọ bóyá kẹ́ ẹ explain ara yín dáadáa, nǹkan tí ẹ mean bẹ́ẹ̀, nǹkan tẹ́ mean pẹ̀lú okay ó nágbára o, okay o ti understand bẹ́ẹ̀. Ẹ̀mí ọmọ Yorùbá ò dè mọ́, ẹ̀mí ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀mí wọn ò dè mọ́. Àwọn ọmọ Yorùbá tó ń wà nípò ìjọba, wọ́n ti ta ẹnì kọ̀ọ̀kan, tó túmọ̀ sí wípé ọdún ìyá 2026 tó ń bọ̀ yìí, olúkálùkù lọ gbáradì. Even before then ẹ jẹ́ ká lọ gbáradì. À ń sọ báyìí, à ń sọ ó dàbí ọmọ ìyá ìsọkúsọ ni. Ní àwọn agbègbè kan báyìí nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, ọmọ Yorùbá ò lè wọnú ìlú wọn mọ́.
ok, ẹ ti sin èèyàn kan lára wọn lánàá. Mr. Adéníyàn wọ́n ní àti Ìgbòho lọ wọ́n. Ó mà ṣe o. Ṣé bí Fúlàní á ṣe máa pa ọmọ Yorùbá nì lẹ́yọ̀ kọ̀ọ̀kan? Àwọn ìlú kan wà bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, ọmọ Yorùbá ò lè wọbẹ̀ mọ́, tó dẹ̀ jẹ́ ìlú ara wa. Tó bá dé, ẹni tó bá lọ Kogi, tó lọ Kwara, even pàtì ibì kan gan lẹ́kìtì, iye mẹ́rọ Èkìtì ń sìn, àwọn èèyàn ti ń pààkì ẹrù wọn ni tó ti ń sá lọ. Ìjọba tí ò lè provide just ordinary security, ìjọba tí ò lè provide ẹ̀, ṣé ìjọba nìyẹn? Ṣé ìjọba nìyẹn? Ṣé ìjọba nìyẹn? A dẹ̀ ní àwọn kan dẹ̀ sì ní pé àwọn ń lọ sí 2027 tá a pa gbogbo yín dànù. tá a pa ọ̀pọ̀lọpọ̀ yín dànù, òun lè fẹ́ ra wọlé yín. Before 2027, ẹlòmíì lára yín tẹ mọ̀ọ́mọ̀ tẹ fi yà ń jẹ ọmọ Yorùbá ẹ̀, á sùn kò ní jí mọ́. Bẹ́ẹ̀ ni. Á sùn, wọn ò ní jí mọ́. Torí bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí kò tẹ́ àwa lọ́rùn, kí wọ́n máa pa ọmọ Yorùbá lẹ́yọ̀ kọ̀ọ̀kan, kí wọ́n máa pa ọmọ Yorùbá lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àwa sọ, a ní àfẹ́ mọ́. Enough is enough. Enough is enough. Ìjọba orílẹ̀-èdè location 9, ẹ gbé ìgbésẹ̀ tàbí kẹ́ rí ojú pípọ́n ọmọ Yorùbá. Ẹ gbé ìgbésẹ̀ tàbí kí ẹ rí ojú pípọ́n ọmọ Yorùbá. Ẹ jẹ́ ọmọ Yorùbá tá jẹ́ ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ ká lọ gbáradì. Ẹ jẹ́ á lọ gbáradì. Ìgbáradì wípé a fẹ́ lọ ṣe patí kọ́ là ń sọ. Ìgbáradì ti ọmọ ológun. Gbogbo wa la gbọ́dọ̀ wọṣọ ogun this time around. Gbogbo wa ni a gbọ́dọ̀ wọṣọ ológun this time around. Kì í ṣe pé ká kó aṣọ sójà sọ́rùn ni mo mí ni o, ṣùgbọ́n gbogbo wa la gbọ́dọ̀ lọ dira ogun. Ogun ti dé. Gbogbo wa ni a gbọ́dọ̀ lọ ṣe kíni, la gbọ́dọ̀ lọ múra ogun kalẹ̀. Ẹ jẹ́ á bọ́ aṣọ patí kalẹ̀ this time around. Ẹ jẹ́ á ṣe kíni, ẹ jẹ́ á bọ́ aṣọ patí, ẹ jẹ́ á bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Aṣọ ìjà ló kàn.
aṣọ kíni, aṣọ ìjà ló kàn. Àsìkò tá à ń arrange fún patí ó ti lọ. Àsìkò tí à ń ṣe pé patí ó ti lọ. The only diplomacy ẹ̀yọ̀ kan tí wọ́n fi sí ẹ̀rín wa náà ni pé gẹ́gẹ́ bí bàbá mi Adéyẹmí ṣe sọ yìí, wọn ò jẹ́ ká gbóhùn ara wa yé, wọn ò jẹ́ ká lè lo ohùn kan. Ara ìfẹ́ owó tá à ń sọ yìí náà nìyẹn. Nítorí pé tí wọ́n bá ti rí pé a ti ń gbọ́ra wa yé lọ, wọ́n á pe àwọn kan, wọ́n á gbé owó tàbùà wọ́n á gbé fún wọn, wọ́n á ní kí wọ́n máa dà wá rú. Ìjì ṣé eléyìí tí Dúpẹ́ Olítìrí gan tó ṣe lẹ́rìn wa, ṣé kò fi wọ́n wípé wọ́n gbowó fún ni tó kọ̀ dé lọ́sọ̀kan òru kan torí pé kò mọ̀ bàtà bẹ̀rẹ̀, ó dẹ̀ da gbogbo ẹ̀rú, ó fọ́ ojú gbogbo ẹ̀ papọ̀. Tí ò bá jẹ́ òun by this time, Fúlàní á ti mọ ibi tí ara wọn ti bọ̀ sí. Bẹ́ẹ̀ ni, Fúlàní á ti mọ ibi tí ara wọn á ti bọ̀ sí. Ṣùgbọ́n nígbà tí Yorùbá ní tí kú ilé kan ò bá pa ní kọ́, ìta kan, tó túmọ̀ sí pé ohun tí mo sì ń sọ látàárọ̀ ó sì bá ìlànà yẹn náà lọ. Torí pé ara wa náà ni wọ́n fi mú ara wa. Wọ́n á gbé owó fún àwọn èèyàn wa. Wọ́n á ní kán fún ara wọn lọ máa da ìlú wọn rú. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn kan ṣì ń prepare bí wọ́n ṣe fẹ́ lọ dìbò ní 2026 àti 2027. Ọ̀ṣun àtèkìtì, ẹ mọ̀ pé ọdún tó ń bọ̀ ni election náà ń gbáradì fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ààbò wọn ò lè pèsè fún àwọn ará ìlú o. Àwọn ará ìlú yẹn náà, àwọn náà máa ṣe rádaràda lẹ́yìn wọn. Ohun tí à ń sọ̀rọ̀ yìí, tá à ń sọ yìí, a lè retí ìjọba wípé kí ìjọba sọ̀tẹ̀, kò possible. Nítorí ṣé ẹni tó jẹ́ wípé agreement ló ń fi gbé ìjọba fún, ṣóun lẹ̀ wá ní kó wá gbà yín kalẹ̀. Mo wá gbà ládùúrà lé òwúrọ̀ yìí o, ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, ẹni tó bá sọ pé òun máa mú bàbá ẹ̀, ikú gbígbóná ni irú ẹni bẹ́ẹ̀ máa kú o. Á sùn kò ní jí mọ́ ni o. Ìgbòho ṣà, ẹni tó bá lòun máa mú ẹ, ẹni tó bá ní pé òun máa mú ẹ, pé Fúlàní náà kó lọ mú ẹ wá, ìjọba kan, àwọn àgbáyé kan ní kí wọ́n lọ mú ẹ wá, onítọ̀hún bó bá bí igba ọmọ kò ní jẹ èrè kankan nú ẹ̀, kò ní jẹun ọmọ. Ìmọ̀ wọn kan wà tó pé kò sí bí wọ́n ṣe náwó tó, tó ò bá ná ọmọ lọ́dọ̀ tí àwọn ọmọ tó ń lọ ṣọ́kú, má jẹ́ kí n tàn yín o, ìbànújẹ́ tó kò sí o. Wọ́n á gbà ládùúrà. Bá rí bàbá olówó kan tó sọ pé torí pé òun ti ní gbogbo ọlá ayé tán ní kó lọ mú ẹ wá, Ìgbòho ṣà, ikú gbígbóná, ikú ògún, òní gbogbo wọn máa kú. Wọ́n á máa sùn lẹ́yọ̀ kọ̀ọ̀kan, wọn ò ní jí mọ́ ni o. Gbogbo àwọn tó bá ti ń dẹ ènìyàn sí ẹ wípé kán lọ mú ẹ, àtẹni tí wọ́n rán, àtẹni tí ó rán wọn, ikú gbígbóná, ikú ẹ̀sín, òní gbogbo wọn máa kú.
mo rántí gómìnà kan gbà kan, ọlọ́run má jẹ́ kéèyàn kúkú ẹ̀sín, gómìnà yẹn Ondo state ló ti wá, ṣé Àgàgún, tẹ bá ń gbọ́ pé èèyàn kúkú ẹ̀sín, ẹ̀yin tẹ bá jẹ́ fámílì ẹ̀ má bínú o pé mo lo wọ́ọ̀dù yẹn, ikú ẹ̀sín ni. Nígbà tí èèyàn kú tán tún gbókú ẹ̀ bọ̀, tó kù tí òkú ẹ̀ tún ní plane crash again, òkú kú wọ́n lọ fi plane wọ́n lọ fi ń gbókú ẹ̀ bọ̀, òkú tún ní plane crash again, ṣé kìí ṣe kú ẹ̀sín nìyẹn? Gbogbo ẹni tó bá ń bínú Ìgbòho irú kú ẹ̀sín bẹ́ẹ̀ ni wọ́n máa kú o. Ikú ẹ̀sín tó wá pọ̀ oríṣiríṣi o, ẹni ikú ẹ̀sín tí ì bá wù, eléyìí tó bá ti tọ́ sí olúkálùkù, òní ọba mi Elédùmarè á bá mi fún olúkálùkù o. Mi tí ì jẹun epo, mi tí ì jẹun iyọ̀, ohun tí mo fi máa ń ṣe àdúrà nìkan ló wà lẹ́nu mi. Mo ṣe ládùúrà lé òwúrọ̀ yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀ ní kú fọ́tayọ̀, ẹ̀ ní ṣílẹ̀tẹ̀, ẹ̀ ní ṣìrìn, ẹ̀ ní kú fọ́tayọ̀, ẹ̀ ní kú fọ́tayọ̀. À ń múra ọdún báyìí, ọdún ayọ̀ la máa mú, àjọ máa ṣọdún ayọ̀ ní o, àtẹ̀mí àtẹ̀yìn. Ní ọdún ìyá 2026, agbénipa, ajínigbé, àfinigbárásàn àní kó sí wọn lọ́wọ́ o. Wọn ò ní rí wa jí gbé o, wọn ò ní rí àwọn ọmọ wa jí gbé, wọn ò ní rí aya wa jí gbé, wọn ò ní rí ọkọ wa jí gbé, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àjọ máa mọ́dún ayọ̀ ni. Ìjà tó dẹ̀ wà níwájú wa yẹn, àjọ máa jà àjàyege ni, àjọ máa jà àjàyè ni. Inú ìlú wa tá à ń lọ, lágbára àṣẹ Èdùmàrè, wọn ò ní wá èmi àtẹ̀yìn, wọn ò ní wá wa tì o. A ní ṣílẹ̀tẹ̀, a ní ṣìrìn. Ẹni tó bá lóun máa bínú wa sẹ́ẹ̀, àní wọ́n á ṣẹ̀ sí ni, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí darapọ̀ mọ́ wa pé a kò ojúmọ́ lẹ́ẹ̀kan sí o. Èní ọjọ́ ìsinmi, à ṣe ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A ní ṣílẹ̀tẹ̀ o, a ní ṣílẹ̀tẹ̀, lágbára àṣẹ wọn tó nílẹ̀. A kò ojúmọ́ o. Wọ́n kí gbogbo wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. A ní àǹfààní láti lè ṣe prógámù yìí jù nítorí pé ibi tí a wà, ẹnu iṣẹ́ la wà, but àtàná ló yẹ ká ti ṣe prógámù yẹn, but fún ìdí kan tàbí ìmíì kò lè jẹ́ ká ṣe nítorí pé ibi iṣẹ́ la wà láti bí ọjọ́ bíi 5 báyìí, ibi iṣẹ́ la wà, so ariwo dẹ̀ wà ń bí, so kò jẹ́ ká ní àǹfààní láti lè ṣe prógámù dáadáa bí a ṣe fẹ́. Ṣùgbọ́n ẹ ṣáà bá wa gbà bí a ṣe ṣe yìí, ní kò pẹ́ àti wá farabalẹ̀, wá ṣe dáadáa, sọ̀rọ̀ nípa, àjọ máa deliberate lórí ẹ̀, àtẹ̀mí àtẹ̀yìn, àjọ máa sọ̀rọ̀ bí ó ṣe máa jẹ́, bá ṣe máa rìn, nítorí pé ikú tó ń pa ojúgbà ẹni, òwe ńlá mà ni wọ́n ló ń pa fúnyàn. Ojú tí ń pa ojúgbà ẹni, òwe ńlá ló ń pa fúnyàn. A kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kò ojúmọ́ o. Ojúmọ́ ire ló mọ̀ ẹ̀yin olólùfẹ́ wa léni o. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga kó máa fi ilé ẹni kankan wá, kó máa fi ṣe ibùgbé léni o. A kó sì mí ní lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan ni o. Ó dàbọ̀.